má wulẹ̀ bọ́ọ̀dì láti ṣàtúnṣe o jẹ́ káwọn kan máa fọwọ́ gba egun fún ọkọ̀ òrùn pẹran ni sáku ẹ̀rí rẹ jọ kú ẹ̀rí rẹ jọ kọ́ọ̀dẹ̀ láwọn náà sa ẹ̀rí ṣẹ́rí Nàìjíríà tá a wà yìí wàláì tàláì rọ́bùlì káàbà báwọn àfáà bá ka igba lọ́nà ẹgbàá Kùránì Nàìjíríà ò lè change ìyà tí ń jẹ wọn bá ṣe máa jìyà lọ́nu. báwọn àfáà tá a bá ka igba lọ́nà ọgbà Kùránì Nàìjíríà ò lè change báwọn pásítọ̀ tí wọ́n bá kó tó kó kọ̀ tí wọ́n ò gun òkè mọ̀ tí wọ́n bá gun sẹ́mà tó kálukú wá ń gbà wẹ̀ biribiri Nàìjíríà ò lè change nǹkan méjì péré ló lè mú Nàìjíríà change ẹyọ nǹkan méjì ló lè jẹ́ kí Nàìjíríà bọ́ sínú rọrùn tá a máa jẹun tó wà tá a máa mu tó wà ẹyọ nǹkan méjì péré ní if not so ọgọ́rùn-ún àwẹ̀ igba lọ́nà ẹgbàá àwẹ̀ ọ̀rẹ́ ti mẹ́lẹ̀ yìí ó dijọ́ tí gbogbo wa pátá tá a bá tó forí korí torí wọ́n bá tó pẹ́ tá a mọ kí ni pírọ́blẹ́mù wa kí ni ìṣòro wa tí ń fìyà jẹ wá. ẹ gbọ́ tálápàtà wa fi ń jẹ egun ẹran tọmọ olówó fi dàbí ọmọ ẹrú. àmọ́ tá a lè tí Nàìjíríà fi dá àfi ká lọ wá ìfẹ́ àdúrà kẹkọjá bá a ti ń ṣe láti ẹjọ́ yìí ni àdúrà tá à ń ṣe tí ò sífẹ́ láàrin ara wa tá a ètì ara wa mùsùlùmí bá kìrìsìtẹ́nì jà kìrìsìtẹ́nì bá mùsùlùmí jà aláwọ̀ náà dojú kọ wọn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lánàá ẹ dá mi lóhùn àbí ráìsì ti lẹ́ẹ̀sì ni ìwà lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ mọ́tò lábúlé so abẹ́pọ̀ ti wálẹ̀ ni ń wálẹ̀ kọ́ ń wárí ni àbí gàrí ti lẹ́ẹ̀sì ni àwọn làǹfààní nira wà tí ó bá ti sífẹ̀ẹ́ láàrin lọ́kọ-láyà kò sí dùnnú nínú ilé yẹn mọ́ tí ó bá ti sífẹ̀ẹ́ láàrin ọ̀rẹ́ méjì kò sí dùnnú láàrin wọn mọ́ tí ó bá ti sífẹ̀ẹ́ lágboolé kan kò sí dùnnú lágboolé yẹn mọ́ tí ó bá ti sífẹ̀ẹ́ nílùú kan kò sí dùnnú lù mọ́ ìfẹ́ dà ní Nàìjíríà. Akí Alájà Ajíbíkẹ́ Abẹ́ní Adé, welcome to you. ẹ gbọ́ báwo àfáà tá a bá ka igba lọ́nà ẹgbà Kùránì ẹlòmíì lè máa rò pé mò ń ṣe pé àdúrà Nàìjíríà ò lè change sáàsì àdúrà ni báwọn pásítọ̀ kẹ́kọ̀ọ́ Bíbélì jọ gbogbo orí ẹsẹ̀ méje kẹ́mẹ́wùlẹ̀ gòkè mọ́ kẹ́gun sánmọ̀ de play ní àǹtẹ̀rà wa ni. Ọláyínká Abigail ìfẹ́ ẹjẹ́ lọ pípẹ́ ìfẹ́ padà ìfẹ́ àní òrùhùrù wọn làwọn mẹ́sà òdùrù ipò ọmọlúàbí láàmú ọbọmọlúàbí whatever any condition tó bá rí ọ wà ìfẹ́ ti sọnù ìfẹ́ tí ò sí la fi bínú ara wa ìfẹ́ tí ò sí la fi ń jẹjà wèrè nítorí ẹ̀sìn ìjà wèrè sẹ́ni tó ọba jà ṣe lójú ìwé Ọlọ́run fún tí ó gbọ́ ọbẹ̀ sọ fún yẹn pé kọ́ máa kírun ọbẹ̀ sọ fún yẹn pé máa gbàwẹ̀ o ti kọ́kọ́ dojú ìjà kọ́ sọ máa gbọ́ ńgbà tí ìṣe kọ́ ya wèrè. ìfẹ́ alẹ́ ó bù ṣé yìí sọ lóyin ẹ̀gbọ́n tí Rasulul Karim wí ni sallallahu alaihi wasallam anabi ni abibuli ahika ma tuhibbuli nafsik abibuli ahika ma tuhibbuli nafsik
ntọ́ ọba fẹ́ fúnra rẹ ní kò fẹ́ fún ọmọlàkejì ẹ tọ́ba jẹ́ pé ntọ́ kálukú wa ń fẹ́ fúnra wa là ń fẹ́ fún ọmọlàkejì ni kì í ṣe bí Nàìjíríà ṣe rí ni ó ṣe rí nígbà tẹ́nìkan kú ọkọ̀ bíi 7 sínú ọgbà èèyàn kan kọ́ ilé bíi 10 ọdẹ mọ̀nú ọmọ bàbá rẹ̀ àtọmọ ìyá tí ò tí kọ́ kankan sáà nífẹ̀ẹ́ àwọn pọlitísà wa àwọn fi bàálù ru owó wá lókè òkun olórí burúkú wọn ń kọ́lé sínú igbó wọn ń lòdù owó bẹ́ẹ̀ ìfẹ́ lọ́sọnù ìfẹ́ àkọ́kọ́ nìyẹn àyùbá ìfẹ́ àkọ́kọ́ nù bí mílíọ̀nù ẹgbẹ́ kíni kejì tó lè mú ìṣòro Nàìjíríà wọlé pátápátá táàmù gbẹ́dùn táàmù láyé rọ̀ táàmù jẹ́ tó wù wá ebi ńlọ́sẹ̀lẹ̀ yìí ẹni tá a sóore fún tó fi bí sùn ni ìfẹ́ ni ò sí sóun náà lè gbẹrú ẹ̀ ìfẹ́ ni ò sí olówó tó láwọn mẹ̀kúnnù ń dáhùn láàmú wàhálà mẹ̀kúnnù ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ́hùn kọ́ dàbí tiwọn káwọn dàbí tiẹ̀. Ọlọ́run kí ọ láàrin ẹbí Ọlọ́run kí ọ nínú ìlú Ọlọ́run kí ọ lágbolé ó ní wàhálà àwọn mẹ̀kúnnù ti pọ̀ jù wàhálà àwọn ti pọ̀ jù ọwọ́ àtòrí ọwọ́ ayọ̀ ọ̀dájú bẹ́ẹ̀ lọ́hùn kí wọ́n dàbí tiwọn káwọn dàbí tiẹ̀ kí wọ́n dolòṣì káwọn dolówó sọ̀rọ̀ pé bàbá ti dàbẹ́ wàhálà wọn ò ní pọ̀ mọ́. ìfẹ́ ti sọnù. ìfẹ́ ti sọnù. tó bá jẹ́ pé ìfẹ́ ń bẹ ni ẹni tó lóòdù owó sínú ilé tọ́dẹ̀ wu ẹ̀fárúmẹ́ǹtì bíi ti ń gbé ọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù bí ẹ ṣe pọ̀ tó ń bẹ̀ ó sì mọ̀ pé wọ́n díjú ńjọ́ kan tóun ò ní láti kó apá òun lójúmọ́ gbogbo tá a kójọ ń di dúkìá yóò láàánú àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yóò ro tiwọn mọ́ tiẹ̀ yóò pìtì wọn yóò fi wọn sí kó ara rẹ̀ nígbà tá a ti yẹ wọ́n ṣe oxygen ni àbí oxygen nígbà tí a ti yọ oxygen àti oxygen àti oxygen èlò à ń re epo ìsìn láwọn òjò ọyọ ọmọ nìsín èlò là ń rà epo ti di 1000 Nàìjíríà epo ti di 1000 báyìí ní Nàìjíríà àbí náírà 15 kìló kù. náírà 15 kìló kù kò pé 1000. ìfẹ́ dà ìfẹ́ náà ni ò sí àwọn onídàáwọ̀ pìtì ṣé báwọn kọ̀ọ̀kan ẹ̀yìn kọ̀ọ̀kan dá tó ń sànú náà làwọn èèyàn ṣe 1200 ògo Olúwa ní 12 làwọn ń rà lọ́dọ̀ tàwọn bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọ̀dọ̀ Bofas àti Mobi náírà 15 ni àwọn tó kù ẹlòmíì gẹ́ta 15. ìfẹ́ sọnù ẹni ìfẹ́ sọnù láàrin lọ́kọláya ṣé báyìí náà wọ online ẹ̀rí ìyàwó tó ní kálọ̀ bó ń bẹ ògùn kábọ̀ ń fi èpè kọkọ̀ wọn kú kọ́nà kọ́mọ̀dé tí ẹ bá ń wá tírẹ́sìsì pé ta lọ́pàá ká má rí òun kó wọn mọ́ jáde bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó o ti bí ọmọ 4 fọkùnrin ọ̀hún ẹ wà dẹ́wò lẹ́yìn tó ti bí ọmọ 4 ọkùnrin tí obìnrin bímọ fún 4 fún nítorí dúkìá torí ṣọ́ọ̀pù ọkùnrin ọ̀hún tó ọ̀dẹ̀ tún ní kí wọ́n bọ́ ọ ṣe nǹkan kọkùnrin ń kú dànù tọ́ba dẹ̀ ti kú kẹ́nìkan ká mọ́ tàǹpà rẹ pẹ̀lú ṣọ́ọ̀pù ẹ̀
sáì wáyé ká wáyé wá lọ́lá ni ìfẹ́ dà. Bàbá ní obìnrin bímọ fún ni kò pé ọmọ pa ni ìyàwó tó bímọ mẹ́rin fọkùnrin bẹ́ẹ̀ náà láàmú ẹgbẹ́ tọkùnrin mi. àwọn ìta sọ yìí nísìnyí ẹni àwífọ̀ ọba jẹ́ gbọ́ tọ́ba jẹ́ ipò náà fi Àgbàlá Gabriel sípò ààrẹ tó fi ìyàwó ẹ̀ Ìbùkún sípò ààrẹ ẹjọ́ sí yóò máa bọ ọmọ ọlọ́mọ ló kọjá kiri sí yóò máa bọ odidi wòlíì Ọlọ́run ló kọjá. Ọlọ́run tẹ́lẹ̀ bọ́dì sí fẹ́ máa gbìjà yìí ẹjọ́ ayé yẹn sórí yìí ò pé ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tẹ́ ń jẹ́jẹ́ ẹ̀sìn tẹ́ ẹ yọ ìfẹ́ dànù ṣé ẹ ti ya wèrè ni sórí ìwọ ò pé ni sáà ti forí lulẹ̀ ni. ẹjọ́ Nàìjíríà láwa yìí gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà pẹ̀lú mi ẹjọ́ ẹ̀ sáàmù mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àjọ sẹ́ni o Nàìjíríà lèmi wà á wà ní 7 to 10 ẹjọ́ níbi tẹ́yìn wà 7 to 10 PM làwọn wà Nàìjíríà báyìí ẹjẹ́ apá wà ní 10 èrò tó wà lórí ẹjẹ́ mẹ́jẹ pọ̀ àwa wà ní 10 ní Nàìjíríà báyìí ẹjọ́ gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà pẹ̀lú mi ìlú wo lẹ́yìn wà aago mélòó lẹ wà lọ́dọ̀ yín ẹ má bá mi táìpù ẹ̀ ìlú wo lẹ́yìn wà aago mélòó lẹ́yìn wà lọ́dọ̀ yín ẹjọ́ ẹ má bá mi táìpù ẹ̀ Nàìjíríà láwa yìí a wà ní 10 PM Ìbírónkẹ́ Ìbíjókòó Ìbírónkẹ́ Ìbíjọkẹ́ Akíntọ́lá àbúrò ní sẹ́yìn ẹjọ́ mo máa jẹ́ pé Nàìjíríà náà nìwọ náà wà táìpù ẹ̀ ìlú wo lẹ́yìn wà kí ni aago sọ lọ́dọ̀ tí. aago mẹ́wàá Nàìjíríà lẹ́yìn wà ń Ọlátúnjí àbúrò ní sẹ́yìn ẹjọ́ ìlú tẹ́yìn wà ẹ máa bá ń kọlu tẹ́ ẹ wà àtàgò tẹ́ ẹ wà Cairo àwọn ará Cairo wà ní aago 12 Canada wọ́n wà ní to 5 UK àwọn wà ní 10 PM UK 10 PM US 5 PM London àwọn wà ní to 10 PM Sweden àbíkírè aago 11 UK aago 10 ìlú wo ní 5 PM yìí Mr. Banky Ayẹnà aago tẹ́ wà lárí àrílù tẹ́ wà USA 3:45 La ilaha illallah kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè ẹ wo ìlú kọ̀ọ̀kan tẹ́ni kọ̀ọ̀kan wà lábẹ́ sánmọ̀ kan ní gbogbo wa wà o orí ilẹ̀ kan ní gbogbo wa wà o wọ́dà wádẹ̀ ń yàtọ̀ táìmù ni wádẹ̀ ń yàtọ̀ aago wádẹ̀ ń yàtọ̀ atẹ́gùn wádẹ̀ ń yàtọ̀ àwa wà lóru àwọn kan wà lọ́sàn-án òòrùn wọlé bìkan òòrùn jáde bìkan kábíyèsí Olódùmarè ṣé àjókòó ká ronú nípa yẹn ni káwọn pé kẹfà báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ kò sí sámà méjì sámà kan níbẹ̀ kò sí ilẹ̀ méjì ilẹ̀ kan níbẹ̀ kí ló ní tó jẹ́ pé ọ̀nà kan là ń ronú sí àronú sọ́nà méjì Abẹ́òkúta ẹ máa gbára Abẹ́òkúta wọn là aago 10 sí ṣe Nàìjíríà ni àbúrò ní sẹ́yìn USA aago 4 ìrọ̀lẹ́ Australia àwọn wà ní àárọ̀ láago 5 àárọ̀ 10 AM Friday Australia àwọn ti wà níjọ́ Jímọ̀ o
ẹ wọ lọ́hùn. Canada àwọn wà ní aago 5 rọ̀lẹ́. Ó yẹ kí ẹ mọ̀ yìí pé gbogbo ẹ̀ kò lè rí bákan náà. Ẹ kàn ń fi àwọn fìtínẹ́tì tẹ̀ ń dálẹ̀ yìí ẹ fi ń da omi àlàáfíà Nàìjíríà rú. Ẹ fi ń fìyà jẹ Nàìjíríà, ẹ fi ń kónira bá Nàìjíríà ni. Sáàgbẹ́jọ lọ́hùn lẹ́ni àbí ta ló gbẹ́ tọ́ lọ́hùn, ta ló gbẹ́ tú ọ lọ́hùn bẹ̀lẹ́ pa gbẹ́ jùlọ. Ta ló gbẹ́ tú ọ lọ́hùn bẹ̀lẹ́ pa gbẹ́ jùlọ. Ọba tó kó gbogbo wa sábẹ́ sánmọ̀ kan, orí ilẹ̀ kan, wọ́n da ìlú kọ̀ọ̀kan tó ń kálukú sí ìwòsàn papọ̀ mọ́ra wọn. Kábíyèsí Ọlọ́run, títóbi fọ́lọ́run, kábíyèsí Ọlọ́run, títóbi fọ́lọ́run, ọba tó láyé pẹ̀lú ọ̀run, kábíyèsí Ọlọ́run, kábíyèsí Ọlọ́run, títóbi fọ́lọ́run, kábíyèsí Ọlọ́run, títóbi fọ́lọ́run, ọba tó láyé pẹ̀lú ọ̀run, kábíyèsí Ọlọ́run. Oṣó òótọ́ Ọlọ́run, àjẹ́ òótọ́ Ọlọ́run, àfá òótọ́ Ọlọ́run, pásítọ̀ òótọ́ Ọlọ́run. Ẹ bá jẹ́ ká ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, kábíyèsí Ọlọ́run. Àwọn àfáà ẹ jẹ́ àṣàyè pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, kábíyèsí Ọlọ́run. Àwọn pásítọ̀ ẹ jẹ́ àṣàyè pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, kábíyèsí Ọlọ́run. Ẹ̀yin babaláwo ẹ jọ̀wọ́ ẹ ṣàyè pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, kábíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tí máa ń ronú jinlẹ̀ gan, tó o bá ronú nípa Ọlọ́run nígbà míì wàláhì wàá máa sunkún tó ní rẹ́ni rí o. Tó o bá ronú nípa Ọlọ́run gan, tó o ronú pé bóun láti lo mọ̀ yìí sà nínú ìyá wa, oṣù 9 nínú òru, ìyà ń jẹ gbígbóná, ìyà ń jẹ tútù, ẹnìkan dẹ̀ dáàbò bò wá tí ń jí Allah. Ọmọ yẹ kòtò